Oyin Kọ́sọ́lá. Ma. Pé ò bímọ. Ní ìbímọ. Ẹ̀yin bímọ. Kò dẹ̀ sí nǹkan tó ràn pẹ̀lú ẹ̀. Sí nǹkan tá a fẹ́ tọ́lọ́run ṣe fún wa. Nǹkan tí ẹ̀ ń fẹ́ tọ́lọ́run tí ì ṣe fún yòó ló pọ̀. Ṣé bọ́lá ọkùnrin kì í yàgàn? Dókítà mi kò sí nǹkan tó ṣe. Nǹkan ṣe ní ẹ̀fúra ni. Irú ọmọ yìí fún obìnrin tó bá wà ní tí ò bá bímọ bí ẹni pé obìnrin ẹ̀dúró sórí afẹ́gùn lásán ni. Àsìkò Ọlọ́run lójú. Irọ́ ni ilé ìtòlù wo ó ti lóyún owó bẹ́ẹ̀tì náà Ọlọ́run ni. Ẹ wo gbàgede ọ̀rọ̀ ládé ní ìsìn bọ́rọ̀ bá sì ti rí láti là. Ẹnu mi dàṣẹ lẹ́nu. Ìwọ Ṣayọ̀ ọmọ Làbákẹ́ látẹ̀ni lọ mo sọ ẹ́ sínú òkùnkùn ayérayé. Kí ló fẹ́ káyé pè? Ẹ bá mi ṣe. Ọmọkọ́mọ tó bá dẹ̀ rìn ìjọ tẹ́bí ń pa ọ̀nà ọmọ náà dẹrùn òògùn fúnra ẹ̀ ní o. Ẹ̀jọ̀ ṣé ó dá ilé tí ọ̀dọ́ náà pẹ̀lú ẹ̀yìn? Ọlọ́mọ ló láyé ọlọ́mọ ló láyé bàbá lókè kò fún wa lọ́mọ rí. Ènìyàn lẹ́gbẹ̀rún àpò tí o bá bímọ ó ṣègbé. Ènìyàn lẹ́gbẹ̀rún àpò tí o bá bímọ ó ṣègbé. Ọlọ́mọ ló láyé ọlọ́mọ ló láyé bàbá lókè kò fún mi lọ́mọ rí.